ẹ̀yin ènìyàn wa. Arákùnrin kan ni o ló fẹ́ pa ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà níbi ètò wẹ̀jẹwẹ̀mu eléyìí tó wáyé ní New York níbi tí wọ́n péjọ pọ̀ sí o. Ibẹ̀ ni arákùnrin yẹn ti yìnbọn tó dẹ̀ jẹ́ wípé olúkálukú bẹ̀rẹ̀ sí ń sálura tí wọ́n sáré mú Trump àti igbákejì rẹ̀ kúrò níbi ètò wẹ̀jẹwẹ̀mu náà. Ṣùgbọ́n arákùnrin náà gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ wípé ojú ẹsẹ̀ náà ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n mú arákùnrin ọ̀hún balẹ̀. Àwọn náà lẹ́rí bí wọ́n ṣe dé sí ibi ìṣẹ̀lẹ̀ náà. Ìyẹn ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè Amẹ́ríkà pápápá ni wọ́n dé síbẹ̀ tí wọ́n dẹ̀ rí dájú wípé arákùnrin ọ̀hún bó ṣe ń yìnbọn ọ̀hún ni wọ́n mú balẹ̀ lójú ẹsẹ̀ tí wọ́n dẹ̀ mú Trump ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àti igbákejì rẹ̀ kúrò ní ibi ètò wẹ̀jẹwẹ̀mu náà. Ẹ bá wa wo fọ́nrán náà. Where's it at? Àṣàkẹ́ TV show.